ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọ̀rọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá ló ti wá di nǹkan tí wọn ò fi ọwọ́ gidi tí wọn ò fi mú tí wọ́n sì ń fi ọwọ́ yẹpẹrẹ mú nílẹ̀ Yorùbá. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé láti bá wa pín, ẹ share rẹ̀, ẹ jẹ́ kó délé, kẹ́ ẹ jẹ́ kó dòkó. Ẹ sì mọ̀ pé ohun gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá òun náà la máa ń mú wá fún yín nítorí pé ọmọ Yorùbá àtàtà òun náà ní wá àwọn ò sì ní fi ọwọ́ sí àní fi júwe ilé bàbá tiwa. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, òye nìkan ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, ẹ jẹ́ kájọ jẹ ìgbádùn ohun tí mo tún fẹ́ mú wá fún yín ní àsìkò yìí. Ṣé ẹ gbàgbé ní ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú kábíyèsí Olú ti Ọbáfẹ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé local government tó jẹ́ ọ̀kan lára àwọn ìjọba ìbílẹ̀ 20 tí wọ́n ní ní ìpínlẹ̀ Ògùn. Òun náà ni ọba yìí ló wà láàrin wọn. Rògbòdìyàn ilé tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọba yìí ó tún ṣe ń tẹ̀síwájú o níbi tí wọ́n ti sọ wípé àwọn ìgbìmọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ àgbààgbà nílùú Ẹ̀gbá òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fún kábíyèsí yìí ìyún ọba Taofik wípé wọ́n ti pa láṣẹ fún un wípé fún odindi oṣù 6 báyìí òun náà ni kí bàbá kí wọ́n lọ fi rọ́kúnlé náà wípé kí wọ́n má pera wọn ní ọba mọ́ òun, kí wọ́n má dádé mọ́ òun nígbà tí wọ́n bá parí oṣù 6 wọ̀nyí òun náà ni kí wọ́n tó padà sí orí àpèrè. Eléyìí náà ni yóò jẹ́ bóyá bí ìjìyà fún wọn lójú náà bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tí ò bá òfin mu kí wọ́n ní gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan kábíyèsí yìí ní ọba Taofik òun náà ni pé wọ́n ní wọ́n ń ta ilẹ̀ onílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bíi odindi abúlé bíi mélòó kan tí a ò lè kà tán òun náà ni wọ́n dédé tà tí wọ́n sì kó àwọn ọmọ onílẹ̀ tí wọ́n kó àwọn ọmọ gànfẹ́ òun náà tí wọ́n kó wọn lọ́bẹ̀ tí wọ́n lé gbogbo àwọn ará abúlé òun náà tí wọ́n lé wọn lọ. Àwọn ará abúlé yìí náà ni wọ́n kọ àwọn ìwé ìpẹ́jọ́ yìí tí wọ́n kó lọ síwájú ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ògùn eléyìí tí bàbá wa Honorable Ẹlẹ́mìdé tó ń léwájú rẹ̀ tí wọ́n sì gbé ìgbésẹ̀ lórí eléyìí tí wọ́n gbé ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ akin lórí rẹ̀ èyí tó fi mú tí ó fi jẹ́ kábíyèsí ọba Alákẹ́yìn Àrẹ̀mú Ọ̀túnba Adédọ̀tun Gbádébọ̀ tí wọ́n fi pa láṣẹ wípé ó dá o gẹ́gẹ́ bí ìjìyà fún kábíyèsí yìí o wípé kí wọ́n lọ rọ́kúnlé náà fún odindi oṣù 6 gbáko. Ẹ̀tún wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn kan náà ló ti bẹ̀rẹ̀ sí ní jáde sí etí gbọ́ àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso lọ́balọ́ba ní ìlú Ẹ̀gbá wípé kábíyèsí yìí òun náà ló ti ń tẹ̀síwájú láti máa fi ara rẹ̀ wọ̀n gẹ́gẹ́ bí ọba. Wọ́n ti wá ṣe ìkìlọ̀ fún kábíyèsí yìí o ìyún kábíyèsí ọba Taofik wípé kí wọ́n yàgò fún irú eléyìí nítorí pé ó tún lè mú ìjìyà míì wá o títí di ìgbà tí oṣù 6 wọn tí yóò fi pé gẹ́gẹ́ bí ìjìyà tí wọ́n fún wọn pé kí wọ́n sì lọ rọ́kúnlé náà tẹ́lẹ̀ ìbò máa ń pè ní suspension pé kí wọ́n lọ rọ́kúnlé náà pé tí wọ́n bá ṣe eléyìí ó ṣeéṣe kí wọ́n tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjìyà míì. Àwọn lọ́balọ́ba náà ni wọ́n ti wá di nǹkan ìkólẹ̀ báyìí nílẹ̀ Yorùbá bí wọ́n bá rọ ọba kan lóyè wọ́n sọ pé wọ́n fún ọba kan wọ́n fún ní suspension wípé kó lọ rọ́kúnlé náà ṣé báyìí la ṣe máa bá lọ ní ilẹ̀ Yorùbá. Ó tún wá sọ̀tọ̀tọ̀ ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ògùn òun náà ni ọba Mẹ́gírígọ̀ tó jẹ́ Olú ti orílẹ̀ Ìlàwọ̀ ìròyìn kan ń jẹyọ jáde ń bẹ̀ wípé wọ́n ní kí kábíyèsí kí àwọn kúrò lórí ìtẹ́ ìyẹn ò rí bẹ́ẹ̀ rárá o nítorí pé àwọn tó jẹ́ ìgbìmọ̀ lọ́balọ́ba ní Olú ti orílẹ̀ Ìlàwọ̀ làwọn yẹn ti jáde wípé lóòótọ́ àti lódodo ni wípé ìròyìn kan ẹjọ́ kan wà ní ilé ẹjọ́ tó jẹ́ ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ kábíyèsí yìí òun náà ni wọ́n sì sọ wípé ilé ẹjọ́ kò yọ kábíyèsí yìí kúrò lórí ìtẹ́ o wípé kí wọ́n má gbé ìròyìn òfegè yìí kí wọ́n má gbé káàkiri o wípé ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ òun náà sí ọjọ́ 19 oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n yóò máa tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ òun náà. Ṣé rí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wá di pé wọ́n ń wọ́ra wọ́n ń wọ́ àwọn ọba wọ́n wọ́ wọn lọ sílé ẹjọ́ wọ́n ń wọ́ba wọ́n wọ́ wọn lọ sílé ẹjọ́ kí Elédùmarè kò síbi tí ìṣe ò sí ṣùgbọ́n ohun tí mo fẹ́ pàkíyèsí wa sí ni pé kí gbogbo àwọn ọmọ Yorùbá kí a kíyèsára nígbà tí àwọn tá a mọ̀ gẹ́gẹ́ bí olórí àti aṣáájú wa
nílẹ̀ Yorùbá òun náà ni ọba làkọ́kọ́ táwọn ìjòyè sì tẹ̀lé tí àwọn bálẹ̀bálẹ̀ tí wọ́n sì ṣe ìsọ̀ǹgbé wọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ nígbà tí àwọn lọ́balọ́ba wa tí wọ́n ti wá ń so àgbàdo mọ́dì báyìí tó ti ń di wípé adìyẹ ó ń gbẹ́tẹ̀lé wọn ibo la wà á fojú sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ báyìí èròǹgbà yín lórí àwọn lọ́balọ́ba yìí ẹ̀yin náà fi ṣọwọ́ sí abẹ́ comment section ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ jẹ́ ká share rẹ̀ ká jẹ́ kó délé kó dóko ibi tí ọ̀rọ̀ gbédé dúró sí lórí ọ̀rọ̀ ọba tí olú ọba fẹ́ eléyìí tí a ti mú bọ̀ fún yín láti bí ọjọ́ pípẹ́ sẹ́yìn òun náà tún lè léyìí o nígbà tí wọ́n fún ní suspension tán ní kábíyèsí tún padà ń fi ara wọn hàn tí wọ́n wo agbádá tí wọ́n tún dádé o gẹ́gẹ́ bí ọba wọn ní kódà wọ́n ń lo ìrùkẹ̀rẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọba tí wọ́n sì ti kìlọ̀ fún wọn pé kí wọ́n jáwọ́ nínú ṣíṣe eléyìí ẹ má gbàgbé ẹ share rẹ̀ ẹ jẹ́ kó dédé kó dóko ẹ ṣeun púpọ̀.